nílùú Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n ni ọ̀jọ̀gbọ́n lẹ́fi jọba ọ̀jọ̀gbọ́n ni ẹfi jẹ́ lèmámù ọ̀jọ̀gbọ́n ní gbogbo aráàlú Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n ní mùsùlùmí bẹ̀. Abdulhakeem owó adé Aláàfin àròlé òótọ́ àròlé gangan fún bàbá tó ṣẹ̀ wálẹ̀ Oòduà àròlé gangan nù. Èmi nínú ìgbàgbọ́ tàwa ni pé ọba yìí òun ló lórí gbogbo àwa Yorùbá kì í ṣẹlòmíì ẹnìkan lè mọ̀ pé ẹ lò lórí àwọn ẹlẹ́bọ ṣùgbọ́n ọba yìí òun ló lórí àwa Yorùbá gẹ́gẹ́ bó lúwo bá ti kà kún pé òun ló lórí àwa mùsùlùmí ọba àwa mùsùlùmí torí ọba yìí òun bá lórí gbogbo nǹkan tiẹ̀ ni. Inú wa dùn fún ọ̀rẹ́ wa tẹ́ èèyàn ní Imam nǹkan mẹ́ta nínú wa fi dùn. Ọ̀rẹ́ wa náà bàbá wa wọ́n ti di bàbá wa o torí wọ́n ti di ọ̀gá lé a lórí gbogbo àwa mùsùlùmí nílùú Ọ̀yọ́ àbí Ọ̀yọ́ land. Bàbá wa al-Imam barrister Sheikh Bilal Akínọlá mo kí àwọn náà bí wọ́n kú oríire bí wọ́n yàn wọ́n ní Imam àmọ́ náà ni Imam yìí Ọlọ́run ó jìṣẹ́ kẹrì sí ṣùgbọ́n nǹkan mẹ́ta nínú wa fi dùn sí ọba Abdulhakeem Aláàfin. Nǹkan mẹ́ta a rí i pé number one ìwà yín ìṣe yín níṣẹ́ tẹ́ ẹ débẹ̀ yìí ẹ kì í sọ ọ̀tá àwa mùsùlùmí wàláì number one yẹn ẹ gbẹbọ lórí wípé ẹbọ là ń ṣe o ọ̀rọ̀ àwọn kan ń ṣe ẹbọ tí wọ́n fi ń sọ̀tá Islam ẹ gbẹbọ lórí rárá ọba lẹ gbé lórí pé ọba lè mí torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́bọ kan lẹ̀ bá lọ rí wá awo àbẹ́nìkan tí máa ń sọ̀pọ̀tì ẹlẹ́bọ lẹ́bàá ní èyí ni máa ń sọ̀pọ̀tì ẹlẹ́bọ ó ní ọyẹ̀kọ́jẹ̀ máa ń mú Ọ̀yọ́ kábíyèsí Aláàfin iyì yín ó ní wípé bàbá yín látijọ́ tó ti ṣe àwọn ọmọ rẹ̀ lẹ́tí ń pe Yorùbá majority ọmọ rẹ̀ lónìí ńlẹ̀ káàró òjìire mùsùlùmí ni wọ́n. So ibi tí ọmọ bá sì ń ṣe tí bàbá bá jó lórí ọgbọ́dọ̀ ọmọ bíi ọmọ ìwà àwọn ọmọ Yorùbá original lónìí ìtọ́pọ̀ jù nù wa mùsùlùmí ni wa kódà kan lẹ ẹlẹ́bọ ọmọ Christian wọn ò tí tó mùsùlùmí tí ń bẹ lẹ Yorùbá tọ́jẹ́ Yorùbá. Ẹ wá fẹ́ yan èèyàn láàrin wa àwọn ẹlẹ́bọ àfáà wa wọ́n ń bẹ kò sí lùjú wọn ò sí. Tẹ́ ẹ bá ti mú ẹ ní ìsìn láti ọmọ ẹlẹ́bọ ẹgbẹ́ yìí lẹ́sìn kí ni lẹ́mú bàbá ìtẹ́ èèyàn yìí ìṣẹ̀lẹ́bọ àfáà ni ọ̀jọ̀gbọ́n ni onílàákàyè ni ẹni tó ṣe é fẹ̀yìntì ni ẹni tó ṣe é proud pé ìmáàmù Yorùbá lè yí kódà bí àwọn kan tó ẹgbẹ́ máa bú ànábì àwọn òpònú kan tí kéwò yé àfáà dáadáa lè yí. Èyí tẹ́ èèyàn inú wa dùn ìdí aláàkọ́nù sẹ́rí ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé lọ́wọ́lọ́wọ́ nù tí ń jẹ wá ń yà òun ni àwọn aṣáájú ẹ̀sìn tó jẹ́ wípé wọn ò ní tí wọ́n lè máa pánlé lára wọn àwọn aṣáájú ẹ̀sìn bóyá ó jẹ́ lèmọ́mù ni àbí wọ́n fi jẹ́ mufasiru ni àbí wọ́n fi jẹ́ aṣáájú ẹ̀sìn ni kò sì sí nǹkan tí Islam máa fi pààyàn lé lára wọn ó ní mà. Ẹ wá lọ yẹ ẹni tó pé ọmọ kéwú ó tún mọ̀wé barista ni ibo láti rú ẹ lẹ́yìn fún ọpọlọ́run fún àárín bàbá ìmáàmù wa Ògbómọ̀ṣọ́ PhD Dr. Yunus Ayélára ọlọ́run ẹ̀fọ́ wa ní PhD kan náà ní wòǹbí ìmáàmù wo ò ní ọlọ́run tó wá fún wa ní ìlú Ọ̀yọ́ ìlú ńlá Ọ̀yọ́ ìlú a máa ń sọ̀rọ̀ nípa àwọn ìlú Yorùbá tó tóbi ju especially tá a lè fi Islam proud ń bẹ Ògbómọ̀ṣọ́ a lè fi Islam proud ń bẹ ìlú Ọ̀yọ́ a lè fi Islam proud ń bẹ especially irú àwọn mọ́mù tọ́lọ́wọ́n bá yíyàn síbẹ̀ àtàwọn ìlú mi náà àwọn ìlú àgbàríkà mi náà pọ̀ o ṣùgbọ́n tóbi tó ibi tí nǹkan ti ń àwa mùsùlùmí tá a nìkan ṣe tọpọlọ wá sí pé tá a pọ̀ ńlẹ̀ Yorùbá tí ń wọ̀ tí pé ta ni ọ̀jẹ̀ lè máa mú o irú ọba wo lè yí o ṣùgbọ́n ẹni ó yẹ wá tó yẹ ní màámù lẹ́lọ́rì yàn ní Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì tá a dúpẹ́ sí nípa ẹni ó nímọ̀ lẹ́yìn àpọ́nlé ara mùsùlùmí Yorùbá ó ti ń padà sára rẹ̀ ìfún àyìn àwọn tá a níhùn ní Ògbómọ̀ṣọ́ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ bàbá ìmáàmù tuntun ní ìsìn lọ́yọ́ wọ́n ti tó fi proud lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin ọba tẹ́ bá fẹ́ gba orí yẹ̀ tẹ́sí ẹ̀kọ́ Ọlọ́run ó bínú sí
irú tó yẹ kẹ́ máa ṣe rèé o ẹ má yan àwọn àmọ́mù ọ̀dẹ o àmọ́mù tó ti gbó tó yẹ pé ìkàkùkà wọn máa kà lórí mímbàrí o àwọn tí ọmọ kéwú kọ̀yọ́ gbà kí wọ́n yàn wọ́n máa mọ́ ó yọ tọ́ka sẹ́lòmíì tọmọ kéwú jùlọ pé ò ní kọ́yẹ̀kọ́ jẹ ìmáàmù láfi pè ní ìmáàmù ọ̀dẹ ntọ́ ọ̀ máa ṣe ntọ́ ò lè ṣe kọ́lọ́hún kó fi yàn ọ́ torí njẹ́ ń pè ní ìmáàmù ọgbọ́dọ̀ nímà ọgbọ́dọ̀ já wọn kúrúǹtù tí wọ́n kàn ń balẹ̀ ayé jẹ́ ogun ní àmà wọn nímà ìmáàmù Ọ̀yọ́ ọyẹ wa. Ẹlẹ́ẹ̀kẹta bàbá wa Aláàfin ìmáàmù tẹ yàn yìí mo mọ̀ yìí pé nǹkan ti kọjá tọ́pọ̀ níwájú yín ọ̀rọ̀ ti pọ̀ lé lórí ṣùgbọ́n wọ́n lọ́lọ́pọlọ onílàákàyè onímọ̀dẹ́hùn làákàyè mọ̀ nínú tó nù wá nù ní ìdarí àwọn mùsùlùmí nílẹ̀ Yorùbá lónìí ó ní ọgbọ́n tàbí ìmọ̀ ẹlòmíì nímọ̀ kò gbọ́n ẹlòmíì sì gbọ́n ìmọ̀ ní ọjà ìmọ̀ tí ò ní ọjà àmọ́ bọ́gbọ́n rẹ̀ sì tó ṣé ẹni máàmù tẹ́ yẹn yìí máàmù tó ní làákàyè ni ó ti tọ́ka sí pé yìí náà ní làákàyè torí àwọn nǹkan tí wọ́n lè fi halẹ̀ mọ́ yín àwọn nǹkan tí wọ́n lè fi tàn yín bí wọ́n sọ pé sẹ́yìn pé ẹ̀gbélé ṣùgbọ́n ní ìsìn ìwà tẹ́ wọ́ tọ́ka sí pé bẹ́ẹ̀ gbélé ẹ mọ́lé ju ẹni tí ń gbélé mi lọ torí ọgbọ́n náà tí wọ́n bá ní ẹnìkan ní sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ kò tí ì tó so ní experience ọgbọ́n ìmáàmù yìí gbọ́n o ìmáàmù tó fẹ́ràn everybody ni o mo wá ń sọ fún gbogbo àwa ìmáàmù pátá àtàlálàáfà pátá àti mùsùlùmí pátá nílùú Ọ̀yọ́ even ní gbogbo ilẹ̀ Yorùbá ẹjá support ìmáàmù yìí náà ara àwọn ìmáàmù òtọ́rì ara ìmáàmù wọn á sọ fẹ́yìn náà ẹ táwọn express lọ́dọ̀ yìí ni pé orí yín pé ẹni mọ̀ olóòótọ́ ni yín ẹ̀yin ò ní bú àwọn sàbí ànábì ẹ̀yin ò ní sọ̀sọ́kúsọ ẹ̀yin ò ní ṣe fátúwó òsì ẹ̀ ní ṣe wáàsí òsì ẹ̀ ní polówó ẹbọ ẹ̀ ní gbẹ́bọ lárugẹ gbogbo dáadáa tí wọ́n express lọ́dọ̀ yìí bàbá imam ọ̀dọ̀wọ̀ yìí o bàbá imam ọ̀dọ̀wọ̀ yìí o ẹ má disappoint wa o ẹ sì má disappoint kábíyèsí èyí tí kábíyèsí ṣe ó pọ́n wa lé o ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ bá ní kí bàbá wa Aláàfin tí wọ́n bá fún àwọn kùdárù àwọn ọ̀rẹ́ àwọn ẹlẹ́bọ tí wọ́n bá fún wa bí nǹkan ṣe rí ò ní rí báyìí inú wa ń dùn lónìí pé òun làákàyè wọ́n fún onímọ̀ ni wọ́n fún ẹni tí ìṣe ọ̀rẹ́ ẹlẹ́bọ ni wọ́n fún àdúgbò ẹ̀dọ̀ Ọlọ́run bàbá imam bẹ́ẹ̀ sì máa ṣe pẹ̀lú bàbá ọba yìí tẹ́ ẹ̀ máa bá ní súnmọ́ wọn dáadáa tó fi máa tún máa mọ̀ nípa ìsìláàmù sí dáadáa torí ọba yìí ní làákàyè ó kàn ní ìdí alásùn máa rí tí ó máa ṣàlàyé bí nǹkan ṣe rí fún wọn ni àwa gan a sì ń sọ lónìí pé ẹgbẹ́ yín la wà ẹ̀yìn yín la wà bàbá wa Aláàfin ẹ̀yin lọ́ba gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá yìí o gbogbo ọba tó bá yọ wà ń bẹ kò sí ẹnìkan wájú yín ẹ wà lábẹ́ ẹnìkan kan olóṣèlú tó lọ gbé èèyàn lé yín lórí tanra rẹ̀ jẹ ni òṣèlú ó lọ láìpẹ́ yìí òṣèlú tó ń gbé ọmọ ọba fọ́sùn yóò lọ láìpẹ́ òṣèlú tó mú ń bọ̀ náà lẹ ti ń gbẹ̀yìn òṣèlú tó mílẹ̀ ti ń gbẹ̀yìn àwọn ará ilẹ̀ Yorùbá irú ọba bíi tiyín la lè pè lọ́ba ilẹ̀ Yorùbá ẹ̀rẹ́ yìí tó yà lọ tó ń sẹ̀sì tí bàbá wa Oòduà ò sí ọkàn tanra rẹ̀ jẹ lásán ni ọba àròlé fún bàbá wa tó dá Yorùbá lẹ̀ Oòduà Aláàfin Abdulhakeem ni Abímbọ́lá ònlá káì ọgbọ́n tiẹ̀ ẹni yóò gún o kábíyèsí ẹni yóò gún o ọmọ yín bẹ̀ lèmi náà àbọ̀ wà kí yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbọ̀ wà kí bàbá wa ìmáàmù náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni yóò gún làgbára láwà pẹ̀lú yín gbẹ́ngbẹ́ àwọn ará olúwo ẹ kú oríire o òótọ́ ti múlẹ̀ ariwo òótọ́ tẹ̀ ń pa ó ti múlẹ̀ tí irú bàbá wa Aláàfin fi yan irú bàbá wa ìmáàmù tuntun yìí ẹni ìmáàmù ogun encouragement ló jẹ́ fún gbogbo ẹ̀yin ọba yòókù tí àṣẹ mi máa yan ìmáàmù bá wà lọ́dọ̀ yín àtẹ̀yìn míì náà tó pé ọwọ́ yín làṣẹ wà ẹ gbé lọ sọ́dọ̀ ọba ọ̀sáyìn rẹ̀ ni ẹ má bá wa yan àwọn òpònú mọ́ tẹ́ bá ti yan òpònú gbogbo yín lòpònú o tìlútìlú yín lòpònú ẹ má yan òpònú mọ́ o àwọn tó bá ń kéwú dáadáa báyìí tó yẹ tó kàwé ọ̀dà ìtọ́jọ́ nílùú Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n ni yín ọ̀jọ̀gbọ́n lẹ́fi jọba ọ̀jọ̀gbọ́n ni ẹ fi jẹ́ lè máa mú ọ̀jọ̀gbọ́n ní gbogbo aráàlú Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n ní mùsùlùmí bẹ̀